èyí ni ìrírí ayé tó kọ́ ìwọ àti èmi ní ọgbọ́n, tó kọ́ wa fún wa ní òye àti ìmọ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ohun tó ṣojú mi ni mò ń sọ fún yín. Ní ọdún 1961 ní ìlú Ìbàdàn, mo ní àbúrò ìyá kan tó jẹ́ ọ̀gá plumber ní University of Ibadan ní UI. Ní ọjọ́ Saturday yẹn, bó ṣe dé, ó pe orúkọ mi, ó ní gbé báàgì tẹ̀lé mi. La bá gbéra, la bá lọ apò oníbẹ̀rẹ̀, a lọ sí Mọ̀lété. Ló bá ní kí n jẹ́ agbọ́nà ká mọ̀ gba títì ká gbọ́nà inú ẹ̀gẹ́ kan. La bá gbọ́nà inú ẹ̀gẹ́ títì wá o. Ó níbẹ̀ lọ ya sílẹ̀ ń tà ń lọ, wòlíì ni. Bá ṣe délé wòlíì yẹn báyìí, wọ́n gbé bẹ́ẹ̀ sílẹ̀, àwọn èèyàn tò síbẹ̀, wọ́n tò síbẹ̀, wọ́n tò síbẹ̀, wọ́n tò síbẹ̀. Ìrírí ayé tí mo ń sọ fún yìí, ní tó ṣojú mi ni mo ń sọ fún yìí. Ló bá ní káàdì tí wọ́n gbà, wọ́n ní ẹlẹ́ẹ̀kẹ́ ló ní mí, mo gbà ní ẹlẹ́ẹ̀kẹfà. Ni bróda mi bá sọ wípé ẹni tó tẹ̀lé, ẹni tó jábúrò ìyá tó bí mi bá sọ pé òun bóun fẹ́ débì kan, òun fẹ́ lọ tún omi ẹnìkan ṣe, kí n gba káàdì yẹn kí n jókòó. N bá gba ẹlẹ́ẹ̀kẹfà ní tèmi, n bá jókòó. Bàbá tó jẹ́ wòlíì ń bẹ nínú ilé, àwa jókòó ń bẹ́ǹsì ní pálọ̀. Ní gbogbo wa bá jókòó, àwọn èèyàn mọ wọlé lọ́kọ̀ọ̀kan tí wọ́n bá ti ń jáde, ẹni tó bá kà á wọlé. Bá a ṣe ń lọ, báwọn èèyàn, àwọn èèyàn tó ń dé, wọ́n ń gba káàdì, wọ́n ń gba káàdì. Inú obìnrin kan bá dé pẹ̀lú Mercedes, white Mercedes 1961. Ẹni tó ń lo Mercedes, olówó ayé ni. Bó ṣe dé báyìí wà, obìnrin yẹn ọkàn jáde pẹ̀lú báàgì ẹ̀. Dírẹ́fà rẹ̀ ó ní uniform. Lọ́bọ̀ wá bá wa tá a jókòó, ó ní ẹ dákun, ẹ jọ̀ọ́, ẹ fún mi láàyè láti tètè rí bàbá yìí. Nítorí pé airport ló ń ti wá báyìí. Wọn ò fún ju 2 hours lọ. Tó ń bá ní kóun ò jókòó, àsìkò òun bá tó, plane máa fi ń lẹ̀. Èkó lòun ti wá. Nítorí náà, gbogbo àwa tá a jókòó èlò la ní láti gbà. Gbogbo wa ń wojú rẹ̀. Gbogbo wa ń wojú ìyá yẹn. Ó ní kóun fún wa ní sílẹ̀ márùn-ún. Gbogbo wa fún un. Ó ní ara, ló bá kọwọ́ bọ, ló bá gbé báàgì ẹ̀, ló bá yọ 10 sílẹ̀ mẹ́wàá pépà ní bá ń fún kálukú ẹgbà. Ló bá há sílẹ̀ mẹ́wàá fún gbogbo àwa tá a jókòó. Ó ní ẹ jọ̀ọ́, tí ẹni tó ń wà nílé bá ti jáde, ẹ jẹ́ kó wọn orí bàbá, kó wọn lè bá padà lọ síbi tí òun ó ti wọ plane lọ sí Èkó. Gbogbo inú wa dùn, gbogbo kálukú ti mówó sọ́wọ́. Obìnrin yẹn lòun ó dùn títí tí ẹni tó wà lọ́dọ̀ bàbá ó fi parí. La bá dúró, gbogbo wa jókòó. Nígbà bí a ti jókòó, ẹni tó wà lọ́dọ̀ bàbá ò tí ì dé. Ẹni tó jẹ́ àbúrò mọ̀mọ́ mi tó fi dé. Wọ́n bá ní ìyá yìí fún wa lówó pé òun fẹ́ rí bàbá ni o. Bàbá ní sókè. Ni brọ́dà mi náà bá dúró. Kọ̀pẹ́ náà, ẹni tó ń rí wòlíì bá ọ parí. Bí ó ń tàn ṣe sílẹ̀kùn báyìí ni wòlíì tẹ̀lé. Bí ìyá yẹn ṣe fẹ́ wọlé, ó ní kó dúró. Arábìnrin dúró torí tí ẹ lòun fi jáde, ohun ọ̀bà tí jáde. Ọlọ́run sọ fún un pé arábìnrin tó fẹ́ jáde yẹn kó wọn lọ jíṣẹ́ fún láàrin gbogbo èèyàn. Gbogbo wa ń wò. Ó ní arábìnrin, ó lè kó lẹ̀ ti wá. Mọ̀mọ́ yẹn ní bẹ́ẹ̀ ni. Ó ní ó ní gbogbo tẹ́ ẹ bá wa lọ́lọ́run ti fi hàn ùn. Ó ní tẹ́ ẹ bá dẹ́kọ̀, ó ní lé yín, ó ní duplex ni. Ìyá yẹn ní bẹ́ẹ̀ ni. Ó ní tẹ́ ẹ bá ti gòkè báyìí, tẹ́ ẹ bá ṣílẹ̀kùn,
ẹ ṣílẹ̀kùn tì lókè níbi tẹ́ ẹ ṣílẹ̀kùn yín tì sí níbẹ̀ ni ilẹ̀kùn ẹ ní láti parí kẹ́ ẹ tó wá sí ti yàrá yín. Ó ní bẹ́ẹ̀ ni ó ń tẹ́ bá ti sí ti yàrá yín yẹn ó ní wọ́dúrópù yín wà nínú yàrá níwájú. Ó ní bẹ́ẹ̀ ni ó nínú wọ́dúrópù yẹn ó ń tẹ́ bá sí báyìí ọlọ́mọ kan wà tó kúnlẹ̀ síbẹ̀ ìyá yẹn ò lè fọ ọmọ. Ó ní ọmọ tó kúnlẹ̀ síbẹ̀ yẹn tó ń pọwó fún yín yẹn ó ní ọmọ kan ṣoṣo nìyá rẹ̀ bí. Ọmọ tẹ́ ẹ gbé sínú kọ́mọ́ọ̀dù yín yẹn ìyá rẹ̀ ọmọ kan ṣoṣo tó bí nìyẹn. Ó ní ṣùgbọ́n tẹ́ ẹ bá wá ló fẹ́ sọ fún yìí ọlọ́mọ yín ti lọ sí Amẹ́ríkà láti bí ọdún 13 báyìí. Ó ní bẹ́ẹ̀ ni ó ní ẹ̀gbúrò rẹ̀ mọ́. Ó ní bẹ́ẹ̀ ni ọlọ́mọ tẹ́ ẹ gbé sínú kọ́mọ́ọ̀dù yẹn ọlọ́mọ kan tí yẹ bí ni ọlọ́mọ yín tó lọ sí Amẹ́ríkà láti bí ọdún 13 yẹn ó ní bó ṣe dọ̀hùn ọlọ́mọ náà kú. Ọlẹ́yìn ọ̀gbọ́n ó ní bó ṣe kú ó ní arábìnrin tó bí ọmọ ẹyọ kan tẹ́ ẹ gbé inú kọ́mọ́ọ̀dù yẹn ó dẹ̀ lóyún lóṣù yẹn. Ó ló ti bí ọmọ yín ó ló ti bí ọmọ yín ó dẹ̀ lè rí ọmọ yẹn mọ́. Ó ní gbogbo rere tọ́mọ yẹn ó ṣe fún ọmọ yín yẹn ó ní ìyá tó bí yẹn ni ó ṣe fún. Ó ní ẹ mọ̀ wulẹ̀ wá béèrè lọ́wọ́ òun Ọlọ́run ti sọ fún bẹ́ẹ̀. Ó ní torí náà ó ní kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe. Ó ní rí ayé yín gbogbo rere tẹ́ gbẹ́kẹ̀lé pọ́mọ yín ó ṣe fún yín. Ó ní ìyá tẹ́ gbọ́mọ ẹnu kọ́mọ́ọ̀dù ni ó ṣe fún. Ẹ̀yin ènìyàn mi gbogbo wa ń gbọ̀n báyìí gbogbo ènìyàn ń shake. Ó torí náà ó ní kí ayọ̀ padà kó wọnú mọ́tò ẹ̀kọ́ mọ́ lórí kò sí bẹ́ẹ̀ nìkan bá ń tàn yẹ ó ní tàn jẹ ni. Ó ní ọmọ rẹ̀ tó bí ọlẹ́lòmíì ó ló ti kú ọmọ ẹlòmíì dẹ̀ ti bí. Ọlọ́mọ tó ń lò nínú kọ́mọ́ọ̀dù yẹn ó ní ìyá rẹ̀ ló bí. Ó ní ẹ wá wo ore tọ́mọ yín ìbá ṣe bó ṣe pọ̀ tó. Olóore tí tẹ̀rí gbànú kọ́mọ́ọ̀dù ọ̀rọ̀ dàbí ẹyọ 2 nínú 100 nínú 1000 ntọ́mọ yín kó wá látọ̀run. Ó ní ṣùgbọ́n ìyá yẹn ènìyàn yóò sóore yẹn fún. Ó ní ẹ máa lọ. Ìyá yẹn ń gbọ̀n ni. Ẹ̀yin ènìyàn mi àṣegbé òsì àṣepamọ́ ló kù. Ìyá yẹn ò lè fọ ọ́ láti mo kúrọ́ ni. Nítorí tó wà lé mbẹ̀ dírẹ́fà rẹ̀ gan tó wà ń gbọ́. Dírẹ́fà rẹ̀ ń gbọ́. Ìyá yẹn bẹ̀rẹ̀ lè ṣubú ń bọ̀ fẹ́ wọnú mọ́tò ẹ̀. Gbogbo wa ń gbọ̀n báyìí. Ẹ̀yin ènìyàn mi mo fẹ́ sọ kíní kan fún yín lónìí. Sọ̀rọ̀ ààrẹ mọ́kànjú. Ìbá ṣe pé arábìnrin yẹn ọ̀kànjú. Ó ní olóore ní ọmọ rẹ̀ yẹn. Ọlọ́mọ tó gbénu kọ́mọ́ọ̀dù rẹ̀ wọn ò ní ògo tó ó ní bígbà téèyàn lógo 10 ọlọ́mọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún. Ó sì gbé ìyá tó gbé ọmọ rẹ̀ sówó yẹn ni ó jèrè gbogbo ẹ̀. Kí ni wọ́n náà ṣe lónìí tó rò pọ̀ Ọlọ́run ò rí? Ọlọ́run rí ọ Ọlọ́run rí mi. Ìrírí ayé ni mo sọ fún yìí. Òtítọ́ ni mo dẹ̀ ń sọ fún yín. Ìwọ tó ṣèkà Ọlọ́run àṣegbé òsì àṣepamọ́ ló wà. Ọlọ́run yóò sàn bóyá rere tàbí búburú. Ṣé rere? Mo rò pé ó ti tán. Ìyá yẹn ò mọ̀ pé ọmọ ẹni tó lọ fi ṣe nǹkan sínú kọ́mọ́ọ̀dù ẹ̀ kò mọ̀ pé ọmọ rẹ̀ ti lọ. Ọmọ ẹ̀ ti kú. Obìnrin yẹn dẹ̀ ti bí. Ìdí ìbá fara balẹ̀ kínú rẹ̀ ó dùn lọ́jọ́ alẹ́. Ó wá ní ìbànújẹ́ ló fi kú lọ́dọ̀ wòlíì níjọ́ náà. Arákùnrin, arábìnrin, ṣọ́ra. Gbogbo tó ń ṣe pamọ́, bó tilẹ̀ kò rí. Èrè ń bọ̀ ó fi pamọ́ ni. Ẹ̀san yóò dé lọ́jọ́ kan. Àwọn tí ń ṣe ṣáájú wọn rí ẹ̀san.
Ọlọ́run ò bímọ, wọ́n ló bí ẹ̀san. Ọlọ́run bí ẹ̀san o. Ọlọ́run ò lè gbàgbé béèyàn gbàgbé. Yóò san ẹ̀san fún ọ, yóò san ẹ̀san fún mi, bóyá rere tàbí búburú. Ẹ̀yin ènìyàn, agbára láti ṣe rere, láti ṣe ń tó tọ́, ń tó yẹ, Olúwa yóò fi fún ọ ní orúkọ Ọlọ́run tó dá ọ̀run àti ayé. Àmín.